Don't worry about what you're hearing about the Japa syndrome. We will train more people. And then we can supply themselves. Ẹ káàbọ̀ sórí ìkànnì Pavilion TV ní gbogbo ibi tẹ́ ẹ̀ tí ń wò wá ẹ ṣé o tẹ́ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà. Ohun tá a tún mú wá fún yín ní yàjóyàjó lónìí dá lórí nǹkan tí ààrẹ wa sọ o. Ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti sọ̀rọ̀ o. Bàbá ti sọ̀rọ̀ wọ́n dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Nínú nǹkan tí bàbá sọ òun la mú wá fún yín lórí pé ó dá lórí Japa o. Japa bàbá sọ wọ́n ní Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè àgbáyé tọ́lọ́run bùkún fún púpọ̀ wípé kò ká àwọn lára o rárá kò dẹ̀ dùn àwọn tí ẹnikẹ́ni bá jápa lọ sí orílẹ̀-èdè mìíràn wípé nínú ìṣàkóso tàwọn ní ọdún 2024 àwọn ò mú lọ́kùnkúndùn kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà gan kan tó lè jápa lọ sí orílẹ̀-èdè mìíràn torí pé Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tí Ọlọ́run fún ní ọrọ̀ ajé àlùmọ́ọ́nì nípa ọmọ ènìyàn tàbí nípa ti àwọn ohun àmúṣagbára gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà ní o. Kò dùn àwọn rárá o tí ẹnikẹ́ni bá jápa lọ sí orílẹ̀-èdè mìíràn pé àwọn ò tiẹ̀ tún wá sapá kí ọ̀pọ̀lọpọ̀ kó tó lè jápa sí kí wọ́n lè lọ máa tan ìyìn rere ohun tí wọ́n ti gbà ní orílẹ̀-èdè Nàìjíríà sí orílẹ̀-èdè mìíràn tí kò ní oore ọ̀fẹ́ irú oore ọ̀fẹ́ ńláńlá tí orílẹ̀-èdè Nàìjíríà ní. Ọ̀rọ̀ rèé o ẹ̀yin olùgbọ́ wa ẹ gbọ́ kí ni èrò tiyín ẹ fi èrò tiyín sí comment section. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà. Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà.